Mo kí gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé, mo kẹ́yìn olólùfẹ́ mi ní gbogbo ibi tẹ́ ẹ bá wà. A kú ọdún, a kú yèdún o, ẹ̀yin olólùfẹ́ mi. Ara rẹ báyìí láàfin ṣọdún lágbára Elédùmarè. Àṣèyí ṣàmọ́dún, àṣàmọ́dún tún ṣẹ̀ míì, tàyà tọmọ tẹbí tará lágbára Elédùà. Ẹ̀yin ènìyàn mi, ó ní fídíò kan tí mo mú wá fún yín wípé kí ẹ jẹ́ kájọ wò, kẹ́ ẹ tún jẹ́ kájọ dá sí gẹ́gẹ́ bí àkọlé ètò yìí. Ẹgbà yìí yẹ̀wò ẹ bá wa dá sí. Arákùnrin kan ló jáde o lórí awuyewuye tó ń lọ lórí ayélujára ní pàtàkì nípa ọ̀rọ̀ bàbá wa olóyè ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà lóògùn ọ̀fẹ́ o àti Ààrẹ Ọ̀nà Kakanfò alágbádá funfun ilẹ̀ Yorùbá. Arákùnrin yìí jáde ó sọ̀rọ̀ nípa àwọn méjèèjì, bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ nípa insecurity tó ń lọ lọ́wọ́lọ́wọ́, ìpànìyàn tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹ̀yin ènìyàn mi, arákùnrin wa sọ ọ̀rọ̀ kan nínú fídíò yìí. Ó ní ọlọ́gbọ́n olóye ló ń pè láti wá bá òun wo fídíò yìí láti bá òun dá sí. Ẹ̀yin ènìyàn mi, kí làwọn ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ? Àwọn ọ̀rọ̀ tó sọ yìí ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò tí mo fi mú fídíò yìí wá. Ṣé lóòótọ́ làwọn nǹkan tó sọ yìí àbí kò rí bẹ́ẹ̀? Ẹ jọ̀ọ́, arákùnrin tún sọ ó ní ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣíà fídíò yìí kó dọ́dọ̀ bàbá wa olóyè ọmọ Adéyẹmọ. Ó ní ẹ bá mi ṣíà fídíò yìí, ó ní kó dọ́dọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò alágbádá funfun ilẹ̀ Yorùbá. Ó lóun fẹ́ kó dọ́dọ̀ wọn. Màá fẹ́ kẹ́yìn náà gbé e yẹ̀wò, kẹ́ gbé fídíò yìí yẹ̀wò, kẹ́ ẹ wò ó bó ṣe lọ. Ẹ bá wa ṣíà ẹ o kó débi tó yẹ kó dé lóòótọ́. Ẹ bá wa pín, ẹ̀yin èèyàn mi. Ẹ jájọ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ nípa olórí ogun ilẹ̀ kóòtù òjìrè lápapọ̀ àti Ààrẹ Ọ̀nà Kakanfò alágbádá funfun ilẹ̀ Yorùbá ìlú Ọ̀yọ́. Ẹ̀yin èèyàn mi, ẹ já farabalẹ̀, ẹ jájọ wò fídíò yìí. Ẹ bá wa dá sí o, bẹ́ẹ̀ bá ṣe rí lọ́kàn yín, bó bá ṣe rí lọ́kàn yín ni kẹ́ ẹ bá wa fi sí abẹ́ comment section. Tó bá dẹ̀ wá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa pàdé fídíò wa, ìkànnì Àrólé Bàbá Tẹ́ntẹ́ lẹ́wà, ìkànnì tí ń jàjà gbára, tí ń jà takuntakun fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà kúrò nínú ìkónilẹ́rù Nàìjíríà àti ìpànìyàn àwọn Fúlàní. Ìkànnì yìí ló ń jà á fún o. Ẹ̀yin náà ẹ darapọ̀ mọ́ wa, kẹ́ ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀. Ìkànnì yìí náà ni ó dẹ̀ tún máa sọ gbogbo nǹkan tó ń lọ ní ilẹ̀ kóòtù òjìrè pátápátá nílẹ̀ Nàìjíríà, tí ó máa fún yín ní bó ṣe ń lọ. Àwọn ohun tẹ́ ẹ̀ lè gbọ́ ló SROC gbọ́ lórí àwọn TV station, orí ìkànnì yìí lẹ ti máa rí. Àá fi wọ̀nyí, ẹ̀yin náà lè ráyè tún ṣíà ẹ̀ fáwọn ènìyàn yín nílé pé bá a tún ṣe rí rèé o, ẹ̀já aṣọra ń bí, ẹ̀já aṣọra lọ́hùn-ún. Ìkànnì yìí ni ó máa sọ gbogbo ẹ̀ fún yín o. Ẹ darapọ̀, kẹ́ subscribe, kẹ́ jẹ́ kájọ máa kọ́ mọ lùbọ́. Oòduà gbè wá, kò ní bí ọ̀dàlẹ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ farabalẹ̀, ẹ jájọ wo fídíò yìí. Gbogbo ọmọ Yorùbá ní tilé toko, ẹ káàsán, ẹ kú déédé àsìkò yìí. Ṣé ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ jẹ́ kó kan bọ̀dá wa Sunday Igboho àti bàbá wa Gani Adams àtàwọn tí wọ́n já kíkanjú, ẹ jẹ́ ó kàn wọ́n lára. Ẹ rí i pé Ọlọ́run nífẹ̀ẹ́ bàbá wa Sunday Igboho Òòṣà, orílẹ̀-èdè náà sì nífẹ̀ẹ́ wọn o. Àmọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, tó o bá láròjinlẹ̀ tó ní làákàyè, ó yẹ kó rántí pé èdè Yorùbá mo fi ń sọ. Ẹni tí ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé ń sọ pé threatening. Mo fẹ́ kó o ronú sí ni o. Ẹni tọ́rọ̀ mi ò bá yé, ó bẹ́tà má wulẹ̀ sọ nǹkan kan o. Òótọ́ ẹ̀rù ìjọba wa Yorùbá o. Àmọ́ a sì nífẹ̀ẹ́ àwọn tí mo dákọ̀ wọn. Ṣé ẹ rí gbogbo ẹni tọ́jọ́ márùn OPC tó bá ṣe wípé bàbá wa Gani Adams wọn ò bá jẹ́ ẹni tó ti gbowó lábẹ́ ìjọba ni, tí ò sí kátàkátà kankan láàrin àwọn àti bàbá wa Fáṣẹ̀hùn níjọ́ kìnínní àná, tí wọ́n parapọ̀ bẹ́ẹ̀, tí wọ́n dìde, tí wọ́n wá mọ ẹni tó lákẹ́kanjú tó nígboyà bíi Sunday Igboho náà mọ́ra, àtọ̀pọ̀lọpọ̀ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀
tí wọ́n ní akẹ́kọ̀ọ́jú nígbà Yorùbá nation gbà yẹn tí wọ́n bá sà wọ́n mọ́ra tí wọ́n bá dúndú wípé gbogbo àwọn ọ̀bàlẹ̀jẹ́ òbílẹ̀jẹ́ Yorùbá àwọn fẹ́ bá wọn jà gbogbo ntọ́jọ́ mọ́ràn apáwúsá Fúlàní ń dalẹ̀ Yorùbá láàmú àwọn fẹ́ gbógun tì wọ́n àṣeyọrí ìbá ti bẹ́ ńlẹ̀ Yorùbá a ti máa lọ lọ́sàn-án lóru tí nǹkan kan ò ní bà á lẹ́rù ṣùgbọ́n ń gbòó ti di wípé kẹ́lẹ́yọ̀ mẹ́yà èmi ò ju ẹ̀wọ̀ ojú mi kò jẹ́ wọ́n ṣàṣeyọrí lórí nǹkan wọn. bọ̀dá wa Sunday Igboho tó ti ń pariwo ní ìsìn wọ́n já wọn wọlé ti àwọn Fúlàní herdsmen nípa àwọn ọkà nǹkan kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ̀rọ̀ yìí jáde ìbọn tí ń bẹ lọ́wọ́ àwọn Fúlàní herdsmen àwọn bandits yẹn ó jùbọn sọ́jà lọ ipá sọ́jà ò ká wọn mọ̀ kàn fún afọ lẹ́rán mọ̀ máa wúrò òwò tẹ́lómi sọ ni. sẹ́ẹ̀rí PKT ń làwọn gbé lọ́wọ́ ní personal weapon wọn meanwhile sọ́jà àgbé AK-47 àbí G3 nítorí ọjẹ́ ní personal weapon títí wa support weapon làwa ń fi PKT ṣe in a section oníye tẹ́ ẹ bá ń bẹ̀ ẹ̀ní sọ then a máa ń mọ̀ tiẹ̀ sórí gun truck aláwọn tí wọ́n lè gbé tí wọ́n lè handle ẹ̀ náà tí wọ́n lè fire rẹ̀ face to face á ní láàrin wa o ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ní àzán rẹ̀ fún tó lè gbé dání bíi personal weapon àwọn tá à ń lọ bá ẹni personal weapon títí wọn tí wọ́n gbé lọ́wọ́ pẹ̀lú GPMG tẹ́ ń wí ẹ wo rainbow ọmọ ẹ sábà gbé lọ́wọ́ tí wọ́n ń gbé kí wọ́n ìgbọ́ta rẹ̀ kọ́rùn fíìmù lẹ́ ń wò kò lè fọ́ta rẹ̀ kọ́ ò lè fi bandolé rẹ̀ kọ́rùn báńkì ọmọ gẹ́gẹ́gẹ́gẹ́ fíìmù nìyẹn o ibì kan bẹ tó gbé báyìí tó tẹ ọta yẹn lọ́wọ́ báyìí tọ́ta yẹn ń tẹ̀lé báyìí gẹ́gẹ́gẹ́gẹ́ kò ṣeé fọwọ́ kan gbé kéèyàn fáyà GPMG tó bá ṣe gbé tó bá lè stand ẹ̀ ń bá tóbi dógìrì pẹ́ o ó lè gbé GPMG tí ó mọ fáyà rẹ̀ báyìí lónìí gẹ́gẹ́gẹ́gẹ́ yóò sì máa gbọ́n gan ṣùgbọ́n pé intẹ́ ń wò ń fíìmù kò jọra wọn ibi mo wá ń lọ ń bẹ̀ ni wípé dákun tó o bá lójú OPC tí wọ́n bá ní ọwọ́ gbó ti àwọn báńdíìtì omi tó bá máa ń wọ̀n lèèyàn máa rẹ́ lásì tó o bá tí ì fèsì àwọn táwọn wí in group ìwọ̀n ni ọ sọ̀rọ̀ mọ́ tó o bá wò dáadáa kò sí ní tẹ́ ẹ rí ẹ kó lọ́wọ́ tẹ́ ẹ bá dé OPC ẹ lè kó weapon lọ́wọ́ tó àmì tó sójà tí politics ọba wo ọ̀rọ̀ Boko Haram bandit ìgbà mélòó ni ó lò ìgbà mélòó ni wọ́n fẹ́ lò ní ayé nílẹ̀ Yorùbá àbílẹ̀ Haúsá kò lè yẹ lómi tí wọ́n bá tàn ọ́ sí jẹ ẹkùn tán àwọn tó bá pàdé ńbẹ wò ó tí wọ́n bá dojú PKT lásán mẹ́ta péré tí wọ́n bá dojú ẹ̀kọ́ tí wọ́n bá dojú PKT lásán mẹ́ta mọ́sù rẹ̀ mẹ́ta péré kọ́ báyìí kò sí ayé ta tó rí o ní ọ fàyè lẹ́ǹjọ́ náà sọ wá rí tí ò yẹ lómi ni pé tí wọ́n bá dojú hehe kọ èèyàn sórí tí wọ́n bá sórí antenna MTN tẹ́ ẹ bá yin èké sí pọ́ùn ó lè burst ẹ̀ tí ó lù kò lè bring ẹ̀ down ọ̀gbọ́n mi tí wọ́n bá dojú PKT sí wẹ́n tó bá jẹ́ close range tó bá jẹ́ rapid ó ṣeé ṣe kọ́ bend irin yẹn sọ wá fẹ́ gbọ́ ehe tí àwọn táwọn wíhùn tí wọ́n gbé dání ehe ń bẹ lọ́wọ́ wọn á ní a sort of ehe tó bá ìtìpó MTN at a time yóò kọjá lọlẹ̀ mọ́ta ara rẹ̀ kọ́ ọ̀pọ̀ láyé ta kan omi tó bá mọ̀ wọ́n là á máa rẹ́ lásì ó sì ní ẹ̀mí rẹ̀ lònú ayé ó bẹ́tà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjà internal problem lání o kì í ṣe outsider fún làákà ìtọ̀pọ̀lọ rẹ̀ bá pé ṣe é rí fíìmù kan bẹ tí wọ́n ti ṣe kọjá bó ṣe yẹ kó Oòduà OPC orílẹ̀ Yorùbá nìyẹn fíìmù sákàbà kí ẹ forí sórí ẹ fọwọ́pọ̀ kíjọba ó kó mọ́tò fún yín ṣùgbọ́n kò ní í ṣeé ṣe wò ó bọ́ ọ bá gbójú láyé ta tó gbójú ọ ọmọ tactics now wò ó
You can't be like soldier. You can't. To be a soldier. But kò sẹ́ni tí ó dojú kogun tí ò ní kú. Ọgbọ́n tí wọ́n ń pè wọ́n ní esin ọ̀kọ́kú. Esin ọ̀kọ́kú. Soldier are trying. If you see what we are facing in the bush, I swear to God, forget about juju. Jẹ́ wọ́n á pe làákàyè rẹ wá fún oògùn tẹ́ ẹ gbójúlé. N pé oṣù oògùn o. Èèyàn mélòó ló láfẹ́ rí? Èèyàn mélòó ló láṣọ òbúra? Èèyàn mélòó ló ní egbé? Èèyàn mélòó ló ní sìjú? Èèyàn mélòó ló ní? So orí ńjọ́ tí àwọn ọlọ́pàá wọlé bàbá wa Sunday Igboho tí ẹni wá kàn mẹ́bẹ̀ wọn àwọn tí wọ́n pa ń gbà yẹn wọ́n ti pa wọ́n gbé kọ́kọ́ ronú ara rẹ̀ nǹkan kan ọ̀tẹ̀yìn ẹ̀yọ́ tí wọ́n bá bá nínú oléńjọ́ náà tí wọ́n bá pa ńjọ́ náà ti kú gbé. One ní wọ́n fẹ́ sọ ń bẹ̀ ni wípé àwọn tí wọ́n wà wọ́n lè má ju 10 lọ kódà kẹ́ẹ̀pẹ̀ 20 tí báńdíìtì tí wọ́n bá fókọ̀sì ilé kan machine tẹ́ ń wí machine tá a máa ń gùn bàjáàjì kì í ṣe bàjáàjì náà máa ń lo machine tí wọ́n yàtọ̀ o machine boko haram machine wọ́n yàtọ̀ o ayọ̀ ní gbogbo ara rẹ o wọ́n lè gbé èèyàn mẹ́ta sórí machine tí kálukú wọ́n sì gbé pkt kọ̀ọ̀kan lọ́wọ́ tí machine yẹn bá jẹ́ 30 imagine iye èèyàn tó wá bẹ́ẹ̀ tí wọ́n wá bá ń lé èèyàn 90 nìyẹn tí wọ́n wá bá ta ni èèyàn kan má tan ara rẹ bó ti wulẹ̀ ọ lágbára tó wọ́n lé èèyàn 3 ń wọ olóòní rìn bó ṣe wíwọ́ wọn ò ní wọ́ àwọn nǹkan kan bẹ tó ṣe pé tí làákà èèyàn bá débẹ̀ níbo ọ̀rọ̀ Nàìjíríà ọ̀gbà bá wọn sọ̀rọ̀ ẹni tí jẹ́ ọ̀bá ní pèrè lọ́kùnrin tẹ́ bá ti ń sọ̀rọ̀ ayẹta tẹ́ ń sọ̀rọ̀ nǹkan kan wò ó àwọn IPOB àwọn yíbò yẹn ebe yìí náà ràn tí ẹ pa wọn ó di oúnjẹ mọ́ yàwó ó dè mọ́ di gbogbo ohun tó ń wò yẹn wọ́n rówó ṣe wọ́n sì yẹ̀wò wọ́n tẹ̀sí ẹ̀rí bó ṣiṣẹ́ tó ń ti bẹ́ẹ̀ ọ̀bẹ láì máa rẹ kó nu wọn èmi á pè òkú ẹnu ọmọ ọrùn òǹdè rẹ kó máa jẹ́ lẹ́nu tó ń ti kú bẹ́rẹ́ ó náà rún wọlé ọ tẹ̀sí orí bó ṣiṣẹ́ ṣùgbọ́n mi ti pọ̀jọ́ ka lọ omi tó bá mọ̀ ọ́n àbálà àmọ́ rẹ lẹ́sí o ẹ bá àtọ̀ ń bọ̀ dá wa Sunday Igboho kí wọ́n grant tí wọ́n máa wá Nàìjíríà wọ́n máa wọlé jáde kí wọ́n ní freedom tá a bá jàjà alẹ́ Yorùbá àdìjọjà ni kì í ṣe pé àgbàlẹ̀ Yorùbá lẹ́yìn sọ ẹ má tẹnu má pé àgbàlẹ̀ Yorùbá ẹ sì ní sùúrù lórí eléhùn ntọ́kàn wà ládẹ́wò ni pé ààrò òkè ògùn kọjá sí mọ́ bá lọ Ìlọrin àdánwò dé Ìbàdàn sí Lagos expressway ó di problem á kọjá lọ Ìgbòho á kọjá lọ sí kàràkàrà ọ̀dọ̀ wọn ní ìsìn igbó ò sí rìn mọ́ lálẹ́ ó sì yá máa lọ á máa bọ̀ àní freedom lọ́sàn-án ni láago 4 ìrọ̀lẹ́ wàhálà dé ntọ́ yá kọ́kọ́ rán nìyẹn bó láàsì máa lọ sáàsì máa bọ̀ àgbájọ ọwọ́ làásì fi sọ́yà ẹ sọ fún wọn ẹni tó bá nílà káyì tó bá yé wo omi tó bá wọn wọn làárẹ̀ láàsì o ọmọ Yorùbá ni mí wo òótọ́ àlè fara gbàgbọ́ lóòótọ́ ni àwọn sọ́jà ń gbìyànjú. You dey find real Yoruba gist, culture, truth and vibes na here e dey. Arole Baba 1010 Media, no dull am, subscribe sharp sharp.